wọ́n ti tẹ́ olóògbé Pa Samuel Ayọ̀ Adébánjọ tó jẹ́ aṣáájú kan nínú ẹgbẹ́ tó ń jà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá Afẹ́nifẹ́re sí ilé ayérayé nílùú abínibí rẹ̀ Ìsàyàn Ògbó tó wà ní ìjọba ìbílẹ̀ Odò-Ògbólú ní ìpínlẹ̀ Ògùn. Yẹmí Dálẹ́mọ jábọ̀ ìròyìn wípé bíṣọ̀bù àgbà fún ìjọ Anglican ní ẹkùn Èkó ẹni ọ̀wọ̀ tòótọ́ Olúṣínà Fápẹ́ rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti wo àwòkọ́ṣe ìwà ọmọlúàbí àti jíjẹ́ ọmọ orílẹ̀-èdè rere tó fi mọ́ ìdájọ́ òdodo èyí tó lè gbé orílẹ̀-èdè yìí lékè. Àwọn èèyàn jankan-jankan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lára wọn tí a ti rí igbákejì ààrẹ orílẹ̀-èdè tẹ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, àwọn gómìnà àná àti gómìnà tó ń wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́, àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti àwọn ọ̀tọ̀kùlú ni wọ́n parapọ̀ ní ìjọ Ọlọ́run St. Philip's Anglican Church Ìsànyà Ògbó láti ṣe ètò ìsìn ìdágbére fún olóògbé adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní Pa Samuel Ayọ̀ Adébánjọ. Nínú ìwàásù tó pe àkọlé rẹ̀ ní ògo èèyàn ńlá kan, bíṣọ̀bù àgbà ìjọ Ecclesiastical Province ti ìlú Èkó Right Reverend Michael Olúṣínà Fápẹ́ ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ìbùkún fún ìran tí a wà yìí tí ó gbé ìgbé ayé rere fún àgbélárugẹ ìgbé ayé ọmọ ènìyàn. Ó sì rọ ìpéjọpọ̀ náà láti ṣàmúlò àti àwòkọ́ṣe ìwà rere tí olóògbé náà fi sílẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ wa Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ni àwọn náà ṣe àpèjúwe olóògbé yìí gẹ́gẹ́ bí bóńtarìgì kan tó dúró fún ìwà rere àti ìdájọ́ òdodo tí ipa ribiribi tó fi sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ni a kò ní gbàgbé nínú ìtàn ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn èyí ni wọ́n á gbé ara olóògbé lọ sí itẹ́ níbi tí wọ́n ti ṣètò eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀. Olóògbé Ayọ̀ Adébánjọ tí ó kú ní ẹni ọdún 96 ni ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí ó ń tẹ̀lé ìlànà tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fi sílẹ̀ kó tó lọ. Yẹmí Dálẹ́mọ ló jábọ̀ ìròyìn.